Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin now. Any gidi pataki. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Ẹjọ́ ẹ má gbàgbé pé láti day one ni mo ti ń tẹnu mọ́ pé fídíò kùnplé bí tọmọ yẹn ṣe kú gbà fídíò ẹ̀ kùnplé wà lọ́dọ̀ àwọn ẹnìkan tí wọ́n ti gbà dání ṣùgbọ́n ta ló fẹ́ gbé kalẹ̀ tó fẹ́ complete fídíò bí tọmọ yẹn ṣe kú gbà gbogbo ẹ̀ complete tó jẹ́ pé tí wọ́n bá jù kalẹ̀ fún Wùmí báyìí wàláhì lónìí kí ilẹ̀ kó yanu kó gbé òun sí ó wà lọ́dọ̀ wọn ẹnìkan tó ti rẹ́dì lọ́dọ̀ wọn ṣùgbọ́n ta ló fẹ́ gbé kalẹ̀ òun ló kù ṣùgbọ́n Ọlọ́run mọ̀ fún ẹnìkan gbóyà láti gbé kalẹ̀ ẹ sì má gbàgbé pé Mr. Yomi tó lóun rí fídíò níbi tí Mr. Yomi ti lọ jókòó nílé bàbá yẹn nílé neighbor tí wọ́n fẹ́ ẹ má gbàgbé pé bàbá yẹn wàláhì tàlá súnmọ́ bí láì lẹ́sí Mr. Yomi sọ truth nǹkan tó rí ló sọ ó rí gbogbo ẹ̀ nínú fídíò ṣùgbọ́n bàbá yẹn ò ṣetán láti gbé kalẹ̀ ni ẹ tún máa gbàgbé pé 3 second video yẹn àwọn ọlọ́pàá pàpà ti rí nǹkan nínú ẹ̀ ṣùgbọ́n wọn ṣetán wọn gba ọ̀dà látòkè ní pé ká má gbé kalẹ̀ wọn gbọ́ lọ ṣiṣẹ́ náà. All right. Ntẹ́mi tí ẹ fẹ́ tún sọ ni pé bọ́dà láti ẹjọ́ ẹ má bínú. Ẹ̀yin colonial inquest ẹjọ́ nítorí Ọlọ́run ẹjọ́ ẹ má da ọpọlọ wa rú. At least nígbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ àwọn ọlọ́pàá show wa ní just few video CCTV camera tí nọ́ọ̀sì fẹ́ wọlé ibo ni fún fídíò yẹn wà ṣebí ẹ̀yin tàwọn labour ni ìgbà tó gbé Mohbad bọ́ta bó ṣe ń wọlé bí nọ́ọ̀sì ṣe jáde àti bámi àbí kí ló pè tán lọ ra oògùn tán lọ ra gbá ẹjọ́ tó lọ ẹ gbé fún fídíò yẹn bọ́ta bó ṣe gbé Mohbad iye àwọn tó gbé Mohbad àwọn tó wọlé ẹ má dọpọlọ wa rú náà make this thing to clear. All right. Wọ́n fún ẹ ní doctor report ó dẹ̀ revise òfin doctor report ìyẹn lẹ́gbà tẹ́ dé police station what are you covering kí ló ń cover Wùmí kí ló ń cover kò sí bó ṣe lè fẹ́ o ò lè escape nínú kéèsì yìí no way. All right. The Prince. Oh, good evening, everyone. Cousin, kushe. What tí mo kọ rí sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé number 1 wọn tí ready láti sọ òótọ́ and number 2 contradiction ti wà nínú gbogbo nǹkan tí everybody wọ́n sọ ọ̀rọ̀ gbogbo wọn ò bára mu. Okay, we have been waiting for nurse for almost 2 years. Nurse dé number 1 ó lóun ọ̀rọ̀ àdúrà ìyẹn gbẹnu tán báwo yẹ pé òrí àdúrà gbogbo sí yẹn but Wunmi was telling us that pé àdúrà wà ń bẹ. What's going on? Number 2, Wunmi ní pé bàbá ní kí nọ́ọ̀sì máa lọ nọ́ọ̀sì jáde nọ́ọ̀sì lóhùn ọ̀rọ̀ ẹni tó ń jọ bàbá kó orí fídíò lòun ti rí bàbá. Number 3, nọ́ọ̀sì sọ pé ìyá Mohbad wà ń bẹ nígbà tí gbogbo kìíní yẹn ń ṣẹlẹ̀ ìbọ̀ tó dó síta. And kí ló ń ṣẹlẹ̀ gangan náà tí gbogbo wọn dẹ̀ dá tó fẹ́ dojú ilé ayé kọ́ tó báyìí. So what I'm seeing in essence is that gbogbo wọn ṣì máa padà wá a ṣì ní ìdí kan drill wọn dáadáa and why bọ̀bọ̀ Kabiru yẹn why tó ṣe wọ́n ní gbogbo ìgbà tó fẹ́ béèrè question lọ́wọ́ nọ́ọ̀sì ẹ̀ ló máa interject. Wọ́n kí ni problem bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ tí bẹ́ẹ̀ ṣe oró yẹn mi like máa búyàn but bọ̀bọ̀ yẹn ó ti iṣẹ́ owó ẹ̀ ló ń ṣe but kó má ṣiṣẹ́ owó tó yẹ pé iṣẹ́ owó tó yẹ pé kò ní òǹgò ní gbádùn owó yẹn at the end of the day. So kéèsì ò ti clear and let me tell you guys something kò sí bá ṣe lè ṣe ọpọlọ àtẹ orí public àtòrí 3 second video ṣì ní gbogbo ọ̀rọ̀ ṣì máa darí torí kí ló dé tí Kabiru ṣe attack Yomi ṣé ìwúlọ́kàn Yomi pẹ̀lú inquest tí Kabiru wà tún attack Yomi lẹ́yìn ní inquest tó ń sọ pé Yomi yẹ ilé kankan kò ní nǹkan tó ń ṣe tó bá nìkan tó ń ṣe ni àwọn ẹgbẹ́ ẹ̀ ṣe kí nìyẹn ní ṣe pẹ̀lú inquest ni kí dámì pé Yomi yìí tí wọ́n níbì kan tí ò dáa nìyẹn ó yìí tí wọ́n níbì kan tí ò dáa seriously and tí ò lè ti class everybody and we are still waiting and àwọn bàbá lọ́ọ̀yà wọ́n ní láti sán ṣòkòtò wọn dáadáa wọ́n sán ṣòkòtò wọn kó strong gan
they have to gbogbo àwọn tó yẹ kó pèsè case yìí. They have to call of them to this case so that case ma class every one of us. Ó yẹ ká tiẹ̀ dúpẹ́ lọ́wọ́ George tó wà ńbẹ̀. Ó dà pé George lè nice tó fún wa tí ó wà join ẹ̀ for 1 month. Well, no, ṣé wọ́n ti change George ni? Ó dà bẹ́ẹ̀. Ó dà pọ̀. Ẹ gbọ́ Arifa àti Onílé. Change magistrate AI Ṣótóbi náà ni magistrate. No, but nǹkan bá òun náà ni nǹkan bá ibi tó wà ló ṣe jẹ́ kó change ẹ̀ náà wọ́n kéèsì ẹ̀ mọ́tò wọ́n ti change àwọn CP lẹ́ẹ̀mẹ́ta CP tó ń hádùn kéèsì wọ́n ti change wọn 3 times so ọwọ́ wọn lè yàtọ̀ síra wọn. And I believe the Break the Silence Foundation is doing something tí clear see every one of us. Because why are you threatening the magistrate? Why are they threatening the Yomi? Why are all the petitions? Tí ẹ pé nǹkan tó bá ń ṣe tí ò bá ní mí nì. You don't, to me, tí bá rí ẹ, irú àwọn tó ń pariwo bẹ́ẹ̀ mọ àwọn tó ń pariwo social media tó pé nǹkan tó wọ́n ní value kan tó fẹ́ contribute to the justice for Mohbad. Kiri wọn rò. Even kan most of them ó ti block wọn. Ní sàkà tí mò ń sọ. But ẹni tí ó bá ṣì ń sọ ọ̀rọ̀ ẹ̀ tó ń tẹnu mọ́, náà pé ó ní kankan tí ó wà lọ́wọ́ ẹnìyẹn nìyẹn. Àbíkó yẹn yín. So today, mi rò pé ó yẹ kí Kabiru kó fèsì client ẹ̀ ni. Why are you talking about Break the Silence? Ṣé Break the Silence wọ́n ṣó ló ní kẹ́ lọ pààyàn ni? Àbó ló rán yín iṣẹ́ ni? So there must be something behind the Break the Silence. Tẹ́ pé Break the Silence kí máa Break the Silence tó bá dé stage yẹn. And case tí bí pẹ̀lú gbogbo nǹkan tá ti gbọ́ in the last 1 hour lórí case I believe that ọ̀rọ̀ bí wọ́n bá wo case ẹ̀ máa pọ̀ ọ̀rọ̀ nurse àti Wòmí ó ti ń contradict ara wọn nǹkan kan náà jọ àwọn méjì lábẹ́lẹ̀. So bọ́dà láti ẹ má ja ẹni tó wà lókè yẹn. Ta ló jábọ́? Tani. Mo fẹ́ kán bá mi follow account yẹn ni. Mo fẹ́ kán bá mi follow account yẹn kó wọ 1,000. Ó sọ yẹn tẹ́lẹ̀. Bó ṣe wọlé náà ni mo ní kí n sọ fún yín kó tó di pé mo rí pé ó ti jábọ́ padà. But wọ́n máa resend nsìn. Onílé àti Arifa ẹkúṣẹ́ and we still have to continue pushing, you know. We're not going to relent, you know, and the kan mo gbọ́ ọ̀rọ̀ Jojo wọ́n dárúkọ DJ Bami wọ́n dey invite us fún inquest rí. No, Prince. DJ Bami was the first set. Àwọn tó kọ́ wá sí Corona University. Okay. Ó ti wá give report ti tiẹ̀, ó ti testify nígbà yẹn lọ. But kò sẹ́ni tó mọ̀ pé many things ṣì máa unravel tó ní ṣe pẹ̀lú orúkọ ẹ̀. So nísìnyí according to Sanshitu, even according to lawyer Wumi, Bami láti padà wá fún another set of examination. So kò dẹ̀ kí n ṣe òun nìkan, ó ní láti wà expound dọ́dọ̀ àwọn yòókù náà. The likes of driver gangan tí àdúrà ló náwó, ó sọ pé lè ti lọ, ó ti tutù. Many things wà tí ò tí balance rárá nínú gbogbo testimony tí gẹ̀rẹ́ wọ́n give lẹ́nu. Lọ́ọ̀yà inú lọ́ọ̀yà ẹ̀gbọ́n ò lè dùn sí torí performance ẹ̀ pọ̀ gan. Èmi ti ń kọrin fún láti inú court pé ó yá sọ pé ó ti lọ, she don go. So torí òun gangan fúnra rẹ̀. No, ó ti lọ, kì í ṣe pé ó fẹ́, ó ti lọ. Kí ẹni yìí kàn mú tù fún Arifa kó fi sọ̀rọ̀ dánwọ́n ẹ kù. Bọ́dà Láti, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Arifa, just a moment please. Bọ́dà Láti, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kán bá wa tẹ̀lé account tó wà lókè yẹn, Jimoh Abdulbaki. Ẹ jọ̀ọ́ kán bá wa jẹ́ ká account yẹn wọ 1,000. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ yẹ bá follow account. Ẹ ṣé sà. Ó ní nǹkan kan tá a fẹ́ fi account yẹn ṣe, so ẹ jọ̀ọ́ ẹ bá wa follow ẹ jẹ́ kó wọ 1,000 torí Ọlọ́run. Ó ti ní Jimoh Abdulbaki. Hold on. Ẹ bá follow account yẹn. Onílé àti Arifa, kí lẹ rí sí ọ̀rọ̀ pé wọ́n sọ pé òun ò rí àyàdúrà rárá, kí lẹ rí sọ́rọ̀ yẹn?
and the women then tell Arifa sọ̀rọ̀ tẹnu Arifa ló sọ̀rọ̀ lọ tẹ́lẹ̀. Any one of the lady answer question me. Any one of the lady answer question. Sherry, question there is a very good one. Kò sí bí nurse yẹn ṣe fẹ́ stand firm lórí òótọ́ tó lóun fẹ́ sọ. Tó máa sọ pé òun ò rí àdúrà nínú ilé because àdúrà testify to the fact that everything ṣẹlẹ̀ ń ṣojú òun. Kò sígbà àwọn kan tàdúrà sọ pé mo jáde mi ì sí nílé. No. The only thing tẹ́mi lè accept látẹnu ẹ̀ tó bá jẹ́ pé ó sọ ni wípé òun ò dá àdúrà mọ̀ mo sì lè gbà yẹn but for the fact pé lòun ò rí àdúrà hospital lòun ti rí àdúrà which shows pé ó dá mọ̀ ó mọ̀ báwo ló ṣe máa lòun ò rí àdúrà ò fìgbà wọn kan testify pé òun ò sí nílé náà àdúrà wà nílé from A to Z àdúrà wà níbẹ̀ everything ló witness àdúrà sọ wípé Wùmí ló sáré wá pe àwọn nísàlẹ̀ táwọn méjì fi gòkè lọ bá how come tí nọ́ọ̀sì fi ń sọ wípé àwọn márùn péré làwọn wà nílé ẹnìkan gbé Liam dání ní sitting room òun ìyàwó ọkọ àti DJ Bami àwọn mẹ́rin làwọn wà lókè something is wrong somewhere something is extremely wrong somewhere something is extremely wrong somewhere ṣẹ́rí gbogbo bó ṣe ń lọ bó ṣe wà ńlẹ̀ kò sí èyí tó ṣókùnkùn mọ́ but kò sí báyé fẹ́ to irọ́ tó ti tọ́ díẹ̀díẹ̀ ò ní máa fojú hàn it is so clear ó clear gan lé ní wípé Wùmí ó wà nínú fíìmù yẹn látòkè délẹ̀ ó ti sọ́ngbà kan pé òun ò sí ńbẹ̀ ìgbà kan tún ní òun wọlé òun jáde ìgbà òun ò mọ̀gbà tán administer injection ariwo ọkọ̀ òun lòún gbọ́ tóun fi sáré lọ sókè ìgbà tóun débẹ̀ lòún gbọ́ tóun sọ pé kó yọ injection kó yọ but to the nurse today ó ní ṣojú ẹ̀ everything fi ṣẹlẹ̀ òun ló ń rọ́ mi lọ́kọ̀ ẹ̀ lórí and ẹ jẹ́ ká wò kò sí tí goosebumps bá dìde lára èèyàn inú kò rí nǹkan tó rí ẹ lára tó like either you saw something you don't like ara ẹ máa react sí or kó jẹ́ pé you are critically sick òtútù mú ọmọ ẹ̀ ló fa goosebumps tó dìde lára ẹ̀ if I am right then ọ̀hún tó tútù mú tó jẹ́ pé ọ̀tá omi ni at that time lẹ́gbẹ́ wọ bedroom tẹ ṣí ṣáwà lé lórí normally téèyàn bá ní malaria lásán gan tó bá ń gbọ̀n tí goosebumps dìde lára ẹ̀ á kọ́kọ́ roṣọ á máa daṣọ bora ni tàrí àfi calm náà so the case is not very clear they need to come out and say the truth gbogbo ilé ìtàn yìí ṣe fíìmù ni. okay Arifa there's another question méjì kan tó wà lára nínú àwọn nǹkan tí mo ti gbọ́ lẹ́nu. ẹ jọ ẹ bá follow péjì Jímọ̀ yìí nọ́ọ̀sì yẹn sọ pé péjì ẹ fẹ́ ṣe fún yín okay fún benefit àwọn gbogbo wa ni péjì yẹn wà fún àṣírí fẹ́ tú níbẹ̀ yẹn àṣírí kan fẹ́ tú lórí péjì yẹn bá follow péjì Jímọ̀ yẹn Alibaki ẹ bá follow ẹ àṣírí kan máa tú láti bẹ̀rẹ̀ wọ́n máa yà yín lẹ́nu. Okay. Arifa ọ̀rọ̀ kan tó wá jáde ńbẹ̀ wọ́n ní ìyá Mohbad wà ńbẹ̀ throughout pé bọ̀ tó dó síta. There's nothing of such. Nínú gbogbo ẹjọ́ tí nọ́ọ̀sì yẹn rò kò síbi tó ti dárúkọ ìyá Mohbad léèní rárá àti rárá. Ebo àni Sam Jojo ti gbọ́ yẹn. Ṣẹ́rí nípa ti Sam Jojo òun gangan nídìí ká pé òun gan sínú witness box. Sam Jojo fúnra rẹ̀ nídìí kó wà nínú witness box because tó bá lè wà nínú witness box àwọn ìbéèrè kan wà tá a máa béèrè lọ́wọ́ Sam Jojo fúnra rẹ̀ tó gangan gbọ́dọ̀ dáhùn because àwọn nǹkan tó ń béèrè lọ́wọ́ girl yẹn they are very very relevant but at the end of the day nígbà tó nǹkan kan máa bọ́ ta wá give narrative nǹkan tí ò ṣẹlẹ̀ nínú kóòtù rárá àti rárá ṣe rí i pé ó ní láti wà nínú witness box ká béèrè lọ́wọ́ ẹ̀ pé léè tó wá sọ ẹ̀ ta ló sọ because these are people tó ń fún wa ní problem on social media they come out ọ̀tọ̀ ní nǹkan tó máa ṣẹlẹ̀ ọ̀tọ̀ ní tó máa wá sọ. Arifa let's talk about today personal if you have any personal kini yẹ ká fi yẹn sílẹ̀. no daddy prince no not at all. ebi tó sọ lẹ́ni náà nàárẹ̀ tí ẹjẹ́ wọn sọ. another one nọ́ọ̀sì sọ pé òun ò rí bàbá Wùmí dẹ̀ sọ pé bàbá ló ní kí nọ́ọ̀sì máa lọ. That is a very very big allegation torí mo bèrè lọ́wọ́ lọ́ọ̀yà Wùmí náà
kí lẹ rí sí allegation yìí, and he confessed that that's a very big allegation tó sì need more clarity. Torí nọ́ọ̀sì náà bò wò rí bàbá rárá. nọ́ọ̀sì lòun ò mọ bàbá Mohbad. Olórí social media lòun ti rí bàbá. Olórí social media lòun ti dá wọn mọ̀, which means throughout ọjọ́ yẹn òun àti bàbá ò ní conversation kankan báyìí. So kò síbì kankan tí bàbá ti ní ẹ fílẹ̀ ẹ jẹ́ kó máa lọ, kò síbì kankan tí bàbá ti béèrè lọ́wọ́ nọ́ọ̀sì pé kí ló ṣẹlẹ̀, abẹ́rẹ́ wo ló fún ọmọ mi àbí nǹkan. There's no conversation between them, which means irọ́ lòun wà ta ló wá pamọ́ bàbá. Ok, wọ́n léèyàn 15 wà nulẹ̀, wọ́n léèyàn 15 wà nulẹ̀, white náà ṣe sọ pé àwọn márùn péré ló wà nulẹ̀. Reason yẹn tẹ́mi fi sọ pé ọ̀rọ̀ yẹn ò tí ì clear tó sẹ̀, antenna yẹn a ṣì ní láti tune antenna yẹn dáadáa kó kọjú sí direction tí TV fi máa clear, torí èèyàn márùn-ún nínú 15 ó sì kú 10 níbo náà wà. Ibo náà wọlé sí. Ẹ̀dẹ̀ má gbàgbé pé prime ló ń rán àwọn èèyàn kan lọ́bọ̀n gbé báàgì òun. Gbogbo wọn náà pé nínú ilé yẹn tó ń play table tennis níta. Àwọn yẹn níbo náà wà nígbà yẹn. Bọ̀bọ̀ elétí ehoro yẹn, o mọ̀ tí mo sọ Kàbírù tó interview yẹn, elétí ehoro yẹn. Torí mo wà lórí live ẹgbà tó interview bọ̀bọ̀ yẹn. Kí ló dé tí bọ̀bọ̀ yẹn tó ń ìtàn tó wà lórí social media? Àwọn ti kọ́ kí ẹ̀ báwo ni èèyàn lọ yàtọ̀ máa sọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ pé ṣe náà pé wọ́n pòṣì nọ́ọ̀sì. Ta ló mọ nọ́ọ̀sì rí? Ẹ mọ̀ pé in some cases as a lawyer òun náà ń gbìyànjú àti defend the interest of client ẹ̀, and tọ́rọ̀ bá dé àwọn area kan tó ní choice, nǹkan tí ò jọra wọn ni wàá fi máa wéra wọn. Ó ní nǹkan tó ṣẹlẹ̀ lénìí, so nǹkan tó fi ń wéra wọn yẹn ò jọra wọn. Wọ́n coach nurse lórí social media, wọ́n ti ń sọ láti jẹta, nǹkan tó ń dẹ̀ ń sọ ló wá sí court ló wá sọ. That means analysis, àwọn tó ń ṣe analysis wọn lórí social media, they are somehow 50%, 60% closer to nǹkan tó ṣẹlẹ̀ ẹnu lé nìyẹn. Tó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni nà. For the nurse to come and testify, kó dẹ̀ papọ̀ mọ́ tán ti ń analyse tẹ́lẹ̀, there are some